Àjàó lórúkọ mi tí mo jẹ́ alága àjọ ọmọ Yorùbá Àtàtà Socio-Cultural Initiative tí àdínkù rẹ̀ ń jẹ́ Ọ̀yàsí. Kí ni Ọ̀yàsí dálé, kí ló wà fún? Ọ̀yàsí jẹ́ àjọ tí a ti padà sọ di ẹgbẹ́ tí a dá sílẹ̀ tí a dẹ̀ fi orúkọ rẹ̀ sílẹ̀ láti máa gbé àṣà Yorùbá ga káàkiri àgbáyé. Ọ̀kan pàtàkì ní ètò tí a ní lọ́wọ́ tí à ń ṣe ń sìn náà ni a pè ní àyájọ́ ọ̀ṣọ́ orí, tí a bá fẹ́ pè ní èdè ojoojúmọ́ tí ó máa yé gbogbo èèyàn, àyájọ́ fìlà àti gèlè lágbàáyé. Ó jẹ́ àyájọ́ ọ̀ṣọ́ orí nítorí pé gbogbo nǹkan tí à ń lò sórí pátápátá ló kó sínú, bẹ̀rẹ̀ látòrí adé àwọn ọba, adé àwọn ìjòyè tó ráwọn míì wà tó pé wọ́n ìṣọba ṣùgbọ́n táwọn náà lo adé tó pé adé oyè ni, fìlà lóníranran, gèlè lóníranran àti gbogbo nǹkan tí wọ́n ń lò sórí pátápátá. Òní à ń gbéga, à ń ṣe àjọ̀dún ẹ̀ ní ọdọọdún. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ó máa wáyé ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún tí a wà yìí ní pápá ìṣeré Lékan Sàlámì Ládàmásìngbà nìbàdàn. Ibi tí mò ń lọ gan lẹ ti dé o pé a gbọ́ wípé ẹ fẹ́ ṣe àyájọ́ ọdún ẹ̀ṣọ́ orí ní ọjọ́ 28 oṣù kejìlá ìyẹn 28 oṣù yìí. Kí gangan ni ká máa retí nínú àyájọ́ náà? Ẹ ṣeun. Lára nǹkan tí a fẹ́ ṣe ní àyájọ́ ti ọdún yìí ni pé tá a bá wọ́n pàṣẹ àyájọ́ ẹ̀ṣọ́ orí, a ò pé kò sí nǹkan tó burú kí a bu ọlá fún àwọn tó jẹ́ pa ti mọ̀mọ́ ní ìfìlà kan tàbí ìgèlè kan. Torí ara nǹkan tí a ṣe ń ṣe àyájọ́ ọ̀ṣọ́ orí lágbàáyé náà nìyẹn, torí pé àwọn kan wà ní ilẹ̀ Yorùbá tàbí Nàìjíríà tó pa ti mọ irú fìlà tá a máa ń dé pé lágbájá báyìí ní ìfìlà báyìí ló ń dé. Irú àwọn yẹn àwa fẹ́ fún wa ní àmì ẹ̀yẹ. Lára wọn ni bàbá wa arínúwọn tó ti kú, arínúwọn tó ṣì wà láyé. Lára wọn ni bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ààrẹ mùsùlùmí àná bàbá wa Alhaji Àríṣekọ́lá Àlàó. A máa fún àwọn méjèèjì ní àmì ẹ̀yẹ pé wọ́n ti ṣaláìsí. Ṣùgbọ́n lára àwọn tó wà láyé tá a máa fún ní àmì ẹ̀yẹ lọ́jọ́ yẹn ni bàbá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè. A máa fún akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ìṣèlú alábùradà PDP bàbá wa ambassador Taofik Arapaja, torí pàwọn náà fìlà bíi ti ajá tí wọ́n máa ń dé kì í yí padà. Bákan náà la máa fún alákòóso ètò ìrìn àjò afẹ́ ìpínlẹ̀ Èkìtì, amòfin Wálé Jòláre. A máa fáwọn náà ní àmì ẹ̀yẹ torí pé ní fìlà kan táwọn náà máa ń dé tá máa ń kọ visit Èkìtì tá máa ń kọ sí, a máa fáwọn náà àmì ẹ̀yẹ. Bákan náà bàbá wa ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìròyìn àti gbóhùnsáfẹ́fẹ́ Alhaji Ọ̀nàlápọ̀ Bọ́lágún, a máa fáwọn náà lámì ẹ̀yẹ. Bákan náà ìyá wa olóyè Níkẹ́ Òkúndáyé tí àwọn èèyàn pè ní Níkẹ́ Art, tí wọ́n dẹ̀ ní ibùdó àṣà àti ìfojúlóúnjẹ àṣà káàkiri ilẹ̀ Yorùbá, a máa fáwọn náà lámì ẹ̀yẹ nítorí pé àwọn la mọ̀ sí obìnrin tó yẹ kó máa ń dé wégele tí ò sí irú ẹ̀ lágbàáyé, a máa fáwọn náà lámì ẹ̀yẹ ń gẹ̀yẹ. Bákan náà ni ìdíje máa wà fún àwọn tí ó bá mọ gèlè wé, àwọn ìwé gèlè, àwọn tó lè wé gèlè tó jọjú jù wá sì gba àmì ẹ̀yẹ. Bákan náà lẹ́gbọ̀n máa wà fún àwọn tí ó bá dé fìlà tó wọjú, a máa fáwọn náà lámì ẹ̀yẹ ń gẹ̀yẹ. Àbáwọn tó bá wé gèlè tó jọjú, a náà máa gba ẹ̀bùn lọ́jọ́ yẹn. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti sọ yìí gan ti jẹ́ kí ọkàn mi ó gbé sókè láti tètè jẹ́ kí ọjọ́ náà ó dé. Ẹ jọ̀ọ́, aago mélòó gan ni ká máa bọ̀? Ẹ̀ṣẹ̀ aago 12 ni ètò máa bẹ̀rẹ̀, ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ àwọn yẹn ti dé láti ṣe aago 11. Torí pé tòun ìṣètò lásán, ètò tó yẹ pé tá a bá dé a máa ní láti ṣe ètò ìjókòó àwọn èèyàn ni. Ìjókòó kálukú sì máa wà níbàámu pẹ̀lú nǹkan tó bá lò sórí. Bí àpẹẹrẹ tó bá dé fìlà bíi ti ajá ìwé tí mo dé yìí, àyè kan náà máa jókòó sí. Àwọn tó bá dé fìlà gọ̀bì, ojú kan náà máa jókòó sí. Àwọn tó bá dé fìlà òjò pagimọ́ọ̀gà táwọn olóyìnbó pè ní face cap, ojú kan náà máa jókòó sí. Àwọn tó bá wé gèlè àtijọ́, ojú kan náà máa jókòó sí. Àwọn tó bá wé gèlè ìgbàlódé táwọn olóyìnbó pè ní auto gèlè, àyè kan náà máa jókòó sí. Nítorí náà tá a bá tètè dé yẹn, a lè ṣètò ìjókòó yẹn kó tó di pé tó wá bẹ̀rẹ̀ gan tààrà. Oríṣiríṣi àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn èèyàn pàtàkì láwùjọ ni wọ́n sì ń bọ̀ wá síbẹ̀. Lára àwọn tó ń bọ̀ wá síbẹ̀, bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùbọn Àràbà ilẹ̀ Òṣogbo, bàbá wa Olúwo tilẹ̀ Wo ọba Abdulrasheed Adéwálé Tẹ̀lú wà lára àwọn olùdánilẹ́kọ̀ọ́, àti agbóhùnkọ̀wé ìnẹ̀ Alàgbà Débọ̀ Awẹ́ àná wà lára àwọn olùdánilẹ́kọ̀ọ́ àtàwọn ọba káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, àwọn tí ò bá wá dé fìlà bí wégèlè nǹkan ṣe ká mọ̀ wulẹ̀ wá? Àmì ìdánimọ̀ tá a máa fi wọlé gan níjọ́ yẹn òun gan ni fìlà tàbí gèlè tí a bá dé, torí pé àsọpá yìí ṣe àyájọ́ fìlà àti gèlè lágbàáyé. Lẹ́nìkan bá wá síbẹ̀ ó túmọ̀ sí pé lọ́jọ́ yẹn ó túmọ̀ sí pé kì í ṣe ẹni tó wá fún àyájọ́ ọ̀ṣọ́ orí, àtòrí ẹ̀ kò bu ètò yẹn kalẹ̀. Torí náà wọn ò ní wọlé. Wọn ò ní wọlé, ẹni tí ò bá ti dé fìlà tàbí kó wé gèlè kò ní wọlé.
ẹ ṣeun púpọ̀ ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ọláwálé Àjàó tí mo jẹ́ alága ẹgbẹ́ ọmọ Yorùbá Tata Socio-Cultural Initiative tí àgékù rẹ̀ ń jẹ́ Ọ̀yàsí.